ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ káàárọ̀ àkó ojúmọ́ àkó ojúmọ́ ojúmọ́ rẹ ló mọ́ wa lónìí tí ń ṣojúmọ́ ayọ̀ tí ń ṣojúmọ́ ọdún. òní ni ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2025 tí ń ṣe ọjọ́bọ̀ Thursday. ohun gbogbo tá a bá dáwọ́lé lónìí àyọrísí rere o. àwọn àgbà máa ní àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. lọ rí àábọ̀ rè o. ìkọ́yìn kan bá la ìkọ́yìn kan méjò lẹ́sẹ̀. alẹ́lẹ́ òní lẹ́ẹ̀kọ́ méjò ó mọ́rìnà. a ní rìn lọ́jọ́ ibi ń pọ̀nà. a sì ní wà nílé lásìkò tí ibi ń palẹ̀. ojúmọ́ ò sì ní mọ́ báyìí káàkiri mọ́ gbọ́re. ọwọ́ wa méjèèjì tọ̀tún tòsì yẹlé ló fi ń kórè wọ̀lú o. ọwọ́ wa méjèèjì báyìí náà la fi kórè ayọ̀ wọlé wá fún ara wa lónìí. ìsúre yìí ni mo fi ń kí wa wípé ẹ káàbọ̀ sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Lédùmarè. ìkànnì yìí ni ìkànnì tí ó máa ń mú àwọn ìròyìn wá fún yín, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní ilẹ̀ kóòtù òjíire ilẹ̀ Yorùbá pátápátá. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ subscribe sórí ìkànnì yìí, ẹ dákun ẹ dábọ̀. ẹ má sì gbàgbé láti bá wa like, láti bá wa comment sábẹ́ comment section. ṣe rí ilé nìyí omi inú kan mí, bẹ́ẹ̀ sì rèé inú yóò fi taratara dùn nítorí wípé ní ọjọ́ kìíní àná mo sọ wípé a ti fi ẹ̀tẹ́lẹ̀ a náà pa làpálàpá, ẹ̀tẹ́ ló sì wà ńlẹ̀ yìí ní ilẹ̀ kóòtù òjíire. àti wá bá a débi wípé àwọn Fúlàní darandaran tí wọ́n jẹ́ agbésùmọ̀mí, ìdúnkokò àti ìlágbára wọn ó ti wá débi wípé kò sẹ́ni lè mú wọn. ó dáa, mi ò tí ní dárúkọ ìpínlẹ̀ tẹ́lẹ̀ tó ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé àwọn Fúlàní yìí wọ́n ti ń gbójú gbóyà kọ̀wé tàbí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àgbẹ̀ wa afokosọ̀rọ̀ wa wípé àsìkò ìkórè ni ẹlòmíín wà nínú wọn lásìkò tá a wà yìí. wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn wípé ẹni tí ó bá fẹ́ lọ sóko tó fẹ́ dé sílé padà, ẹni tó fẹ́ kó àwọn èèyàn wá sínú oko rẹ̀ láti wá kórè oko rẹ̀, ẹni tó fẹ́ jẹ àǹfààní gbogbo làálàá tó ṣe lórí oko, àgbẹ̀ kọ̀ọ̀kan lórí oko kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ san 5 million naira. ẹni tí ò bá san 5 million naira táwọn bá rí lóko, ìyẹn lóko tó nítọ̀hún o, tí kì í ṣoko baba ńlá kú bàbá wọn,
tí kì í ṣoko tí ìran wọn ní, tí kì í ṣoko tí wọ́n dá, tí kì í ṣoko tí wọ́n gba àgbàrú ẹ̀, tó jẹ́ oko àgbẹ̀ gọ́gọ́ fún alára rẹ̀. Wọ́n ní ẹni táwọn bá rí lóko wípé àtòkò òrókò lóko òrókò tó. Àwọn kọlù àwọn gbẹ̀mí lẹ́nu rẹ̀, kódà káwọn tó gbẹ̀mí lẹ́nu rẹ̀, àwọn kọ́kọ́ gbowó ìtọ̀nà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀, nítorí ńgbà ọba kọ́kọ́ gbé ìgbà tó jẹ́ pé wọ́n jí gbé. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa wá wọn wò pé bóyá jí gbé ni. Wọ́n á gbowó ìtúlẹ̀, eléyìnbó ń pè ní ransom. Lẹ́yìn táwọn bá gbowó ìtúlẹ̀ tán, àwọn ò tún wá pa á. Ẹ jẹ́ àkọ́kọ́ gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́. Ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ jẹ́ ń dárúkọ ìpínlẹ̀ ilé ní Kwara. Àwọn èèyàn tí wọ́n dìídì lọ mọ́sálásí nífẹ̀ẹ́ rẹ̀, ìrun tí wọ́n máa ń kí láàárọ̀ yẹn ṣáṣùbà kọ́ ni. Wọ́n dẹ̀ ya wọnú mọ́sálásí, wọ́n pa àwọn tó máa pa, wọ́n jẹ́ àwọn tó máa jí gbé lọ. Síbẹ̀síbẹ̀ kò sí nǹkan tíjọba ìpínlẹ̀ yẹn ṣe. Kásẹ̀ mọ́ wàá sọ wọ́n tí ń ṣẹlẹ̀ lápá àríwá ilẹ̀ wa. Lọ́jọ́ Sunday tó kọjá ní ìpínlẹ̀ ṣe Kaduna àbí Bauchi kọ́ ni. Wọ́n wọnú mọ́sálásí, wọ́n jí ẹni 3 lọ, wọ́n sì pa ẹnìkan síbẹ̀. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, okay, let's assume ká gbà wípé ní apá àríwá ilẹ̀ wa wọ́n jọ wọnú ara wọn ni. Fulani Nàìjíríà àti àwọn Fulani Niger àti Cameroon, ẹnu bodè ilẹ̀ wọn ni. Tí ó bá sú wọn, tí kinní yẹn tó bá dé góńgó ẹ̀mí wọn, wọ́n á sọ fún ìjọba kí ìjọba ti ẹnu bodè yẹn pa. Ẹnu bodè ti tọ̀dọ̀ wa tí ń ṣàǹfààní fún wa. Ẹnu bodè ilẹ̀ Yorùbá tí a palà pẹ̀lú àwọn orílẹ̀-èdè bí orílẹ̀-èdè Benin, táwọn agbésùmọ̀mí ò wọbẹ̀ wá, tí wọ́n kó bọ́n wọlé láti ibẹ̀. Àwọn tí ń kó màálù wọlé láti Niger, Cameroon ni wọ́n fi wọ́n kó bọ́n wọlé. Oúnjẹ àti mọ́tò ni wọ́n kó wọlé ní àwọn ẹnubodè ti ilẹ̀ Yorùbá yìí. Níbi Ìdíròkò, Ìmẹ̀kọ, àwọn ibi tí ó pààlà pẹ̀lú àwọn orílẹ̀-èdè mi nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ti pa. Ìdí nìyẹn tí ebi fi pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Nítorí wípé a wà fúnra wa ni. Wọ́n ti ẹnubodè tí oúnjẹ ti ń wọlé, wọ́n ti pa. Àwọn àgbẹ̀ wa, wọn ò jẹ́ kó lọ sóko. Kẹ́yìn wá rí wípé àwọn tí ń bẹ lápá àríwá ilẹ̀ wa, àwọn ni wọ́n ń kọ̀ǹtúrò oúnjẹ tá à ń jẹ lórílẹ̀-èdè yìí ṣá. Oko mélòó làwọn àgbẹ̀ wa dẹ̀ ń dá? Tí a mọ rísì, kì í ṣe púpọ̀ wọn ló wù wọ́n láti kú olóko láti wá sí ìgboro. Ṣùgbọ́n èèyàn rí ikú tó fẹ́ pa báyìí. Ẹ̀dẹ̀ ní kó jókòó ti kú. Ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú. Ṣé kò ní kúrò ní? Nítorí ká bá dáko, ká wá sọ pé a fẹ́ gbẹ̀mí èèyàn. Ẹ tó bá jẹ́ mi náà ní, ṣé mi náà ní kó kúrò lóko ọ̀hún. Nǹkan tí wọ́n fi ń fún àwọn ọmọ Yorùbá pa nìyẹn. Àwọn Fúlàní wá gbójúgbóyà. Ọlọ́run ẹlẹ́dàá wa ṣàánú wa o. Ẹ̀yin gba orúmọlẹ̀ ńlẹ̀ yìí, ẹ má sùn. Ẹ̀yin bàbá wa, ẹ má sùn.
Odùduwà tẹ̀wọ̀nràn àpè ọ́ o àpè ọ́ o ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ wa àwọn Fúlàní darandaran ẹni ò bá ti san 5 million naira tí ó sì wá sóko wọ́n á kó màálù wọn á kó lọ sínú oko ẹ̀ màálù á jẹ́ kó lọ ìtọ́ máa fi ṣòfò á pọ̀ ìtọ́ máa tẹ̀ mọ́lẹ̀ á tẹ̀ mọ́lẹ̀ ìtọ́ wọn olówó wọn náà á kó oko tẹ́lòmíì ti náwó nára lé lórí lásìkò tó wá jẹ́ àsìkò kórè tẹ́lòmíì ti jẹ́ 5 million naira lérè níbi tí wọ́n ní kí wọ́n kó wá ẹni tí ó lè jẹ́ 5 million naira lérè tẹ́ni kókó 5 million naira wá kò ní fokó lẹ̀ á finú oko lẹ̀ ẹ lọ wo àwọn ìletò àwọn abúlé tó jẹ́ bí agbègbè ìdàgbàsókè ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn ìgédé tí tó máa ń wá láti Benue tí wọ́n máa ń wá ṣiṣẹ́ láwọn oko wa tó máa ń ṣiṣẹ́ ọ̀yà ló jẹ́ pé wọ́n ló wà nínú abúlé ṣùgbọ́n nísìnyí àwọn Fúlàní ti gba ìjọba àwọn ìgédé gan ti sá pẹ̀mí ara wọn ti padà sínú ìlú wọn ìtú ìlú ò ṣe padà sí kọ́ wọ́n ti wá bòmí ìgbà wọ́n wá sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ó mọ̀ ọ́ ṣe mọ́ ẹ jẹ́ á pe gbogbo wa sí àkíyèsí ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí pé bàbá wa Sunday Igboho aláṣẹ pé aláṣẹ tán là ń kí akínká láṣepọ kò ní sun yín kò ní rẹ̀ yín àwọn Fúlàní yìí wọ́n ti rìn yín fín wọ́n ti sọ wípé ó ti rẹ̀ yín wọ́n ti ní kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe mọ́ ṣé ẹ mọ̀ wípé Sunday Igboho ṣé ẹ mọ̀ pé ẹ sì lè ní ìbásọyépọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ni wọ́n lára àwọn lọ́balọ́ba tí ẹ ń lọ báyìí àwọn ọba sì wà tí wọ́n sì lè ràn yín lọ́wọ́ láti déwájú wọn mo sì mọ̀ pé tẹ́ bá déwájú wọn àwíkòǹkò nìyí ẹ sì mú àgbékalẹ̀ ọ̀rọ̀ nítòótọ́ ìyà ń jẹ àwọn àgbẹ̀ wa lóko ẹ já fáwọn àgbẹ̀ lẹ̀ ìyà ń jẹ gbogbo àwọn èèyàn wa tó wà lóko tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn igi mélòó kan tó bá ti kan páànù mọ́ lára báyìí ni wọ́n fi ń ṣe ilẹ̀kùn lóko ilẹ̀kùn oko strong ṣùgbọ́n nísìn àwọn náà ti ń padà ṣílẹ̀kùn onírin o nítorí ètò ààbò ni ètò ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀ gbogbo wa pátápátá ẹjá jígìrì ẹjá pé bàbá wa Sunday Igboho bí wọ́n sì ṣe ń lọ sọ́tún àti sósìn Elédùmarè á túbọ̀ máa fún wọn ṣe mo mọ̀ wípé olè kò yí ń palẹ̀ ogun mọ́ ni àgbò tó tàdé mẹ́yìn àgbà ló lọ mọ́ wa kò sì ní sun yín kò ní rẹ̀ yín ẹ̀mí yín ò ní bọ́ sí ilẹ̀ Yorùbá yìí kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè èmi tí ń tòótọ́ Olúṣọlá olómi ọgbọ́n ló kọ́ mi oyè náà kọ́ ló kọ́ bàbá mi ọmọ ara akéènì mímọ̀ jọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kí n sì ní títí dìgbà tá a fi pàdé ẹ má gbàgbé ẹ bá wa like ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV láyọ̀ láyọ̀ lápàdé ó dàbọ̀.